Bàbá wa George Akínọlá, Secretary ìlànà Oòduà, àwọn nìyẹn o. Àtọmọdé àtàgbà àti onílé àtàlejò, bàbá wa Pọfẹ́sọ̀ Bánjí Akíntóyè oníkàkí ìlú Oǹdó, kákí Àkúrẹ́, kákí Ìkàrẹ́, kákí Òkìtìpupa, kákí Oǹdó Town, kákí Ìlọ̀lújì, kákí Àwòrán, kákí Àkùbá, kákí Ìkàrẹ́. Oyè ẹ̀gàn pa bí ológun. Oyè ẹ̀gàn pa ológun. Ẹ̀gàn pa. Ele tó bá ti takú. Àbá Nàìjíríà ṣe wọ́n. Kó wà lẹ́yìn agbámilẹ̀ Oòduà ni ibẹ̀ ni gbogbo nǹkan pẹ́ sí. Ìlú kòkó lélẹ́yìn Oǹdó State. Owó kòkó ló fi tọ́ ìlú tẹ̀ wọ̀ yìí. Owó kòkó àgbẹ̀ kòkó ló fi tọ́ mi. Mo lọ sí primary school, mo lọ secondary, mo lọ university, after degrees méjì. Èmi ní George Ọ̀sánolúwa Akínọlá tí gbogbo yín mọ̀. General Secretary of ìlànà ọmọ Oòduà. Yes o. Public. No. Tí o bá ń Buhari kó lọ kú. Akeredolu Ọlọ́run ti ṣe tiwa ń sin tiwa yẹn tiwa tí wọ́n náà lè wá bí ni àtiwá bí sí. Àbá àti bíbá yìí. Alẹ́ bíbá.
ẹjọ́ ẹjọ́ tó yé wa o àbáwọn jà o àbá Nàìjíríà jà o àbá sójà jà o àbá ọlọ́pàá jà o wọ́n má bọ̀ jà torí tó bá bá wa jà pẹ́rẹ́ báyìí tókùn 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 tókùn. Ẹ̀yà kan, èdè kan, àṣà kan, Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation. Oòduà Republic. Bàbá wa George Akínọlá àwọn náà sọ̀rọ̀ tán yẹn Secretary General of Ìlànà Ọmọ Oòduà ọ̀nà ọ̀la ó là pérégede Ìlànà Ọmọ Oòduà ló ń rìpọ́ọ̀tì. Wọ́n ní tẹ́yọ̀ bá jẹ ìyà títí tí ọjọ́ kan ni wàá yóò wá sọ pé ó jẹ̀yà mọ́. Àwọn ọmọ Yorùbá ó pẹ́ tá a ti ń jẹ ìyà bí ẹni jẹ́ṣu. Ní báyìí a ti yó àjẹmọ́. Sọ pé mi ò jẹ̀yà mọ́. Sọ pé mi ò jẹ̀yà mọ́. Sọ pé mo ti yó mi ò jẹ̀yà mọ́. Tẹ́yọ̀ bá dẹ̀ sọ pé mo jẹ̀yà mọ́ kí ló máa jẹ? Ọmọ ẹlẹ́ran ni wá kò yẹ ká jẹ gugu. Àwọn Yorùbá ọmọ aláṣọ ni wá kò yẹ ká lo àkísà. Àkókò ti tó tá a gbọ́dọ̀ gbára wa sílẹ̀. A fẹ́ lọ àbá lọ. Tó ní ọjọ́ ọ̀la, a fẹ́ lọ àbẹ́ lọ. Ní báyìí, à ń lọ sí Akeredolu. Rally wa peaceful rally ni. Ọmọlúwàbí ni wá. À ń fàjọ̀bọ̀ lẹ́sẹ̀. Ṣùgbọ́n ẹni tó bá fọwọ́ bọ̀ wá lẹ́nu àgbèjì. Ẹni bá ti ọ̀sẹ̀ tó wà àgbèjì. Ẹ̀jẹ̀ ká rọra gbéra mú. Bàbá lọ sí Akeredolu. Bàbá wa sí Sunday Igboho. Wọ́n ti wà lọ́nà. Any moment from now, Chief Sunday Igboho máa dé bí. Bàbá wa Secretary General gbogbo Ìlànà. Wọ́n ti wà ní. Bàbá wa Adésàngàn, àwọn náà wà bí. Chief Imam gbogbo Yorùbá nílùú Ìlọrin, àwọn náà wà bí. Akérèdé bà wá lẹ́rù. Kí ló ń já wa láyà? Ìléyá o, àwọn Odùduwà ìléyá. Ọmọ Olúkà ló sọ̀rọ̀ tán yẹn. Torí pé tí ò bá dá mi lójú ẹ wò bí ó ṣe wà á sí i ó yẹ kó ní ẹ̀tọ́ tírúwà yìí tó máa rí lọ́dọ̀ ìjọba bẹ́ẹ̀ kò síbẹ̀ bẹ́ẹ̀ ti rí sí i bàbá dá dúró àwọn tá a rí lélẹ̀ ojú ara wa kára wa tó bá dé wípé tí wọn bá rí nǹkan gidi ṣe fúru wa àwa ọmọ ẹni tá a máa lọ bá ẹgbẹ́ ìyá olórí ẹgbẹ́ ìgbóyà ọba ni àti ìjọba wa kan àlọ́ bá wọn kọ̀tùnísì. a ti pọ̀ jù ẹja mọ́ra wọn Yorùbá mọ́ra wọn ẹja mọ́ra wọn. mi ò lè gbéra ń sìn kí sọ pé mò ń lọ sọ́fíìsì Àkẹ́tì mi ò lọ gbéra ń sìn kí sọ pé mò ń lọ Àbújá fọ̀títà bá dá dúró mo lè gbéra anytime kí sọ pé mò ń lọ sí ilé ààrẹ Odùduwà fún kò sẹ́ni dáadáa mi dúró nítorí pé ọmọ Odùduwà ni mí ọmọ Yorùbá ni mí ọmọ ẹgbẹ́ nìyẹn.
Kílódé ẹ mọ̀ pé Bíbélì sọ wípé ẹni tó bá wá rere Jerúsálẹ́mù òun náà gbẹ́dọ̀ ṣe rere. Ìdí nìyẹn tí ó fi jẹ́ wípé mo fi mọ̀ wípé ó máa yọrí sí rere nítorí wípé mo fẹ́ rere ilẹ̀ Yorùbá ó dẹ̀ gbẹ́dọ̀ yọrí sí rere èmi náà gbẹ́dọ̀ ṣe rere. Orúkọ ilé ẹ̀kọ́ níta. Orúkọ tèmi ni Ìwọ Balógun. Iṣẹ́ wo lẹ̀ ń ṣe? Iṣẹ́ ṣúmẹ́kà ni mo ń ṣe. Ẹ wá fi ṣe yín tẹ́lẹ̀ wá ṣe ìwọ́de ilé iṣẹ́ ẹrù tó lè ṣe ìwé. Ṣe rí eléyìí tí mo ń ṣe mo fi pọ́n ilẹ̀ Yorùbá lẹ́ni. Tó ti yẹ yín tí mi ò bá ṣe ẹlòmíì á ṣe. Èdè mi ò yẹ yín tí mi ò bá ṣe ẹlòmíì á dìde ọ̀pọ̀lọpọ̀ á dìde tí wọ́n máa ṣe. Bẹ̀ẹ̀ tí mo gbọ́dọ̀ pọ́n orílẹ̀-èdè mi tó jẹ́ Odùduwà mo gbọ́dọ̀ pọ́n lé àṣọ ọmọ Yorùbá tó jẹ́ Yorùbá. Kí wá ní àmọ̀ràn yín fún àwọn tó ń ṣe agbátẹrù ìwọ́de yìí? Ìmọ̀ràn mi sí àwọn tó ń ṣe agbátẹrù ìwọ́de yìí ni wípé ká ṣe jẹ́jẹ́ ká má jà tó ọ̀la tọ́ wa ká má tọ́ wa tó ọ̀la ti tọ́ wa ká má tọ́ wọn. Ó dàbí ajá tá a so mọ́lẹ̀ ní tó ọ̀la ti lọ síbi ajá tó so mọ́lẹ̀ ajá ò lè bí ẹjẹ. So abẹ́bẹ̀ ni pé ká ṣe jẹ́jẹ́ ká má tọ́ ẹnìbọn káwọn náà ká má tọ́ wa àmọ́ tó bá ti tọ́ wa wọn á rí ìjà Oòduà kì í ṣe ìjà wa tá à ń ṣe bọ́ ìjà Oòduà orúkọ tèmi ni Ìwọ Balógun. Ẹ ṣé gan ni sà. Ọmọ ìyá ni olùkọ́ láti ṣe ọmọ ìyá láti ọmọ ìyá wo ọmọ Nàìjíríà agbára gbogbo wa tẹ̀lé. Àwọn ọmọ Oòduà wọ́n fi paint wọ́n fi ń kọ Yorùbá nation now sí ilẹ̀ ńlẹ̀ táwọn mọ́tò tó bá ń kọjá àwọn tó bá ń rìn lọ nígbà tó bá ti kúrò nígbà ìtàn wọ́n máa rí mark ẹ̀ níbẹ̀ pé àwọn ọmọ Oòduà kọjá ń bí Yorùbá nation now ni wọ́n ń fi ọ̀dà kọ sílẹ̀ ńlẹ̀ ó ní. We are going for a national anthem, Yoruba land. Oh, yes, man, yes, man. Yes, man, yes, man, yes, man. Ìjọba Mùsùlùmí. Ó ní Yorùbá nation now. Yoruba nation now. Òun ni wọ́n kọ sílẹ̀ ńlẹ̀. Yorùbá nation now òun ni wọ́n fi ọ̀dà kọ sílẹ̀ ńlẹ̀. Ẹ̀yin tí wọ́n bẹ yẹ ẹ lọ́bẹ̀ ẹ fẹ́ kọ́ bẹ̀ ọlọ́yà. Tó bá ti yà kó kúrò ń bẹ̀. Lórí ìdálé ìjọba. ọmọ Oòduà gidi ni.
Ọlọ́pàá yọ ọlọ́pàá fẹ́ pàjẹ́.